Saka TV Plus. Come and greet me. Come. Come and greet me. Who are you? I'm talking to you. Who are you? Are you talking to me? Yes. Who am I? Lẹ́nu ẹ. Who am I? In this house? Ọkọ mi, ó ti ẹ̀ ti dé. Ìwọ wá dé láti school wò wá lè wá fún mi nílé. Ẹ̀yìn tó dé sí gan ló ti ẹ̀ ga jù. Ọmọ ẹ wọlé mo dẹ̀ ń yọ̀ ọmọ pé kò tiẹ̀ wá kí mi. Ọmọ tó jáde lẹ́nu ọmọ ẹ sí mi. Kí irú eléyìí máa bí èmi pé who am I in this house? Lẹ́nu irú eléyìí sí èmi. Lara, who is this? Ó tiẹ̀ dá. Orúkọ ló ti ń pè wọ ìyá ẹ̀. That is very good of you. Anyway tí wọ́n máa ń sọ nìyẹn. Wọ́n ní gbogbo ọmọkùnrin tẹ̀yìn obìnrin bá ti fọ́ wọn máa ń bàjẹ́ ni. But this time around tèmi wọnú ilé ayé ẹ̀ èmi á kọ́ ọmọ ìyá dẹ̀ gbọ́n. Ṣé lóun fẹ́ gbọ́n ni? I will teach him a lesson. My dear, mo kú, jọ̀ọ́ ṣàánú mi, ọkọ mi jọ̀ọ́ ṣàánú mi, hello, my dear. Sóyè bàbá ṣe ń gbọ́ mi. Oh no. Aginjù bẹ̀rù ni mo wà ní bàbá kan bá dé. Ó ní never give up. Ó lẹ́ni bá pè mí nìkan ni mo lè máa bá gbé. Torí pé mo nílé àánú bàbá yìí ló ṣe mí mo ní kálọ̀. Ọmọ ewé gbogbo kìkì o. Ọ̀fẹ́ nílùú tó ń dá ní ìyá ló bá dé. Olóṣì oníranù ta ló mú wá sílé. Ẹni tí ò rí lédè sí tó fẹ́ gbáyàn sílé. Láàárọ̀ mi bá dáná tán ẹlẹ́sẹ̀ méjì foríko. Sàkáṣì wà láyé ṣùgbọ́n bàbá mi dárò. Ká tó wí ká tó fọ̀ bàbá dá mi lọ́lá. Ó fún mi ní mọ́tò ó tún kọ́lé fún mi. Ṣẹ́rí ká má fọ̀rọ̀ gùn alá ni mo láṣà. Aginjù bẹ̀rù ni mo wà ṣùgbọ́n lẹ́yìn ṣàlàmọ́. Ọ̀rọ̀ tí máa sọ náà sọ́lọ́n kí n máa kí ṣe kàrámọ̀. Létà mo wá gbóhùn kan ó lọ́mọ mi dúró ná. Èmi gan bá dúró tán eléyìí kì í ṣohun Saka, this is not my father's voice. Ohun yẹn pọ̀ létí mi ó ní dílé létí mi ó ní reverb létí mi. Àwọn láyé là ń jẹ. Ọkọ. Ó yá big grandma now, come on. Alákọ̀wé òǹdọ̀ balẹ̀. Àbí o. Ọjọ́ mẹ́ta. Báwo ni kò sí nǹkan kan? Iṣẹ́ ń bọ̀. Ẹ bá yẹn jà. Ṣé mo lè jà? Ọgbọ́n rí pé mo jà. Àìná mọ́. Ọlọ́run ní jẹ́. Báwo wá lọ jà yín? Akúkú mo mọ̀ ọ́. Ṣùgbọ́n ó ti yẹ kẹ́ ẹ gba ṣọ́ọ̀bù fún mi. Tó ní bá ti dìde báyìí, wọ́n ti sáré mú nǹkan nù gbà mí. Ẹ fi wọ́n lẹ̀. Ṣé ti gbọ́? Ẹ má wọrí. Káyọ̀dé. Lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run àfiṣẹ́ ẹ̀sọ́ yìí. Ẹ ní jáàmù. Kámi ní kẹ́dà. Bóyá ti lọ́dọ̀ àwọn ọ̀rẹ́, ó jẹ́ yà pé. Àǹtí mi ò ẹ káàbọ̀ mọ́. Wọ́n mọ ìfẹ́ máa pè é. Mo lọ́jọ́ gbére fáwọn ọ̀rẹ́ mi ní ìgbà tẹ́tí nígbà ẹ̀ ń bọ̀ lẹ́nu. Ó yá lọ gbẹ́rù ẹ̀. Àní pẹ́ lọ gbẹ́rù ẹ̀. Wá o, rántí ọmọ ẹni tó ń ṣe o, orí bí mo ṣe wà o, má kẹgbẹ́kẹgbẹ́ o, má lọ kẹgbẹ́ Sisi Èkó o, bá ń tọ́jú ẹ o, bá ń mójútó o. Ẹ ṣá lọ gbẹ́rù yín. Àní pẹ́. Ó ní jẹun. Oúnjẹ tí mo ti ń jẹ láti yẹ ọdún yìí. Ẹ wò ó, máa tún wọṣẹ́ lọ́la. So èní àdẹ̀mọ́ bójú ọ̀nà ṣe máa rí. Máa wáyè máa bá yín ṣeré pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jẹ́ ti gbọ́, ẹ má wọrí. Káyọ̀dé, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ̀ o, torí ẹ̀yìn ará Èkó ẹ̀ mọ́jú kẹ́ ẹ máa sáré lọ. Sórí gbogbo àgbẹ́kẹ̀lé mi náà lélẹ̀. Ẹni jáàmù ìní ń wá yín tì lágbára Ọlọ́run. Oúnjẹ ọmọ ni. Kò ní kóró lágbára Ọlọ́run. Láyọ̀ lẹ máa sùn. Àbí máa. Ṣèkọ̀wé a máa rò pé ìní wá yín tí o ẹ̀ ní jáàmù o. Mami, ó dàrú mà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.
rántí ọmọ ẹni tó ń ṣe o. aginjù bẹ̀rù ni mo wà ní bàbá kan bá dé ó ní never give up ó lẹ́ni bá pè mí nìkan ni mo lè máa bá gbé torí pé mi ò nílé àánú bàbá yìí ló ṣe mí mo ní ká lọ sílé ẹni tó fẹ́ nílùú tó ń dá ní ìyá ló bá dé olóṣì oníranù ta ló mú wá sílé ẹni tó fẹ́ gbáyàn sílé láàárọ̀ mi bá dáná tẹ̀ ẹ́ lẹ́sẹ̀ méjì forí po sàkáṣì wà láyé ṣe. ìyá gbọ́ tèmi ìyá gbọ́ tèmi you have message. Okay o ọkọ mi. ẹ kú gbádùn. ọ̀gá mi ni ṣá ọ̀gá ìṣàfẹ́ fowó bà mí jẹ́ ṣá yóò ná ìsẹ́ǹdì kan sí mi ná bóyá láàánú tọ́lọ́run rántí mi nìyẹn lọ́run ṣé o jẹ́ ń pè wọ́n kí n dúpẹ́ lọ́wọ́ wọn. Hello sir. Yes sir. Bẹ́ẹ̀ni sir, mo rí sí náà mo ní kí n pè yín. A dúpẹ́ o, ẹ dúpẹ́ ẹ ṣé gan ni sir. Bẹ́ẹ̀ni. Yes sir. ìyá gbọ́ tèmi ẹ ṣọ́ ń wò wá ẹ má lọ́wọ́ pàdé ẹ ṣọ́ tọ́jú ọlọ́run tọ́jú. Ṣé ọkọ mi ò ṣe? Ọlọ́run á tọ́jú àwọn méjèèjì, Ọlọ́run á tọ́jú wa, ò ṣe ọkọ mi. Jẹ́ sáré lọ sóúnjẹ tí mo ṣe. ọlọ́run aláìlé nìyàn dìde fún mi ọlọ́run babalọ́lá ó yá dìde fún mi ọlọ́run adéfisóye tètè dìde fún mi. èrò ṣubú gan nílé wa mo máa láti dìde. ẹnu ṣe tí mo dé láti sukú yìí. mo mọ nǹkan tí mo ṣe ṣorí mi ní fẹ́ kópa mi jẹ mo ò lè ní fẹ́ kópa ọkọ̀ jẹ ṣó ti gbọ́ mi fún alára mi máa lọ rí dájú kó yẹ bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa lọ rí dájú àti wípé mo fẹ́ kó mọ nǹkan lórí nǹkan tó fi lè máa mú bọ́ sí kó máa insist lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo pé nǹkan táwọn fẹ́ lórí àwọn ọmọ mi á jẹ́ wípé ó ní nǹkan táwọn gan rí mi because wọ́n ní tábà gé igi sígbó àgbàlagbà ló máa wọbi tó máa wọ́ sí bó ṣe wà yìí nìsín ó dàbí ẹ pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju ìjì lọ èmi fún ara mi wá pé ìjókòó máa bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá wa ní kí wọ́n ṣàlàyé nǹkan tó wà nídìí rẹ̀ tó bá wá ṣàlàyé ẹ̀tọ́ wọ́n wá jẹ́ kí wọ́n understand pé ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ọmọ dẹ̀ ti sọ ọbẹ̀ mo tèmi báwọn ìlú fọpa ẹ̀. kí ni dájú bá tiẹ̀ tán lè máa pàpẹ́ òye fẹ́ ra ọ èmi àtàkì ti bẹ̀rẹ̀ relationship yìí láti gbà tí mo ti wà ní yunifásitì èmi àti ẹjọ́ lọ the same university àjọsà àtúnjọ read the same course ibo náà fẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀. ṣó fẹ́ mú oní point torí pé tèmi gan bá wà nínú shoes ẹ̀ máa understand but máa fẹ́ kó gbé yẹn kúrò lórí ẹni torí pé ìyẹn òun kọ́ ni next láti ṣe é sí báwo ni ṣó ti jẹun. bí gbogbo ọ̀rọ̀ tó ti wà lẹ́nu tẹ̀ jẹ́ kí n tó ń tì mí. tèmi ẹni tó bá ti rí ẹ̀gbọ́n àti mọ̀ kó ti gbọ́dọ̀ ọkùnrin sórí ẹ̀rọ òun dẹ̀ ní ìdẹ̀ ẹ́ wọ́n bọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ lọ́jọ́ torí pé mo ti ṣẹ̀rú pánú ìyànà mo lè fi ẹ̀fọ́ rírò náà sí pé màá dẹ̀ fẹ́ pé ti jẹun. ìrànlọ́wọ́ aláìlé nìyàn dìde fún mi ọlọ́run babalọ́lá ó yá dìde fún mi. Sórí ọ̀rọ̀ kò sí nǹkan kan mi ò fi taratara believe ẹ̀ because kò sí nǹkan kan tó ń tẹnu mọ́ yìí ọ̀gá ẹ̀ ibi ìbàyí la jọ ń gbé tẹ́lẹ̀ ó mú ẹ kúrò ní abẹ́ àkàtà mi ó lọ gbalé fún ẹ no má gẹ̀ mí ràn pé bóyá mò ń bínú àbí mò ń jealous ẹ̀ ẹ̀yìn ìgbà yẹn náà ó tún lọ kọ́lé ńlá fún ẹ mi ò sì débẹ̀ o ṣùgbọ́n ìròyìn ti kàn mí lára ẹ̀yìn ìgbà yẹn náà ó tún wá ra latest Lexus Jeep fún ẹ kò dẹ̀ sí nǹkan kan má fi nù mí mo mọ̀ jẹ. sórí bó ṣe rí mi ọlá ọlọ́run ọlá ọ̀gá mi mò ń jẹ má ìwà jẹ́ ń parọ́ fún ẹ ọmọkùnrin yìí ò bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ rárá tó ń jẹ́ bí ọ̀rọ̀ ọ̀fẹ́ kankan kò bá mi sọ. lótìtọ́ ọlọ́run wa yìí kò ní sọ̀kalẹ̀ láti wá ràn wá lọ́wọ́ ènìyàn náà ló máa rán sí wa gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara láti ràn wá lọ́wọ́ àǹdí mo dẹ̀ fẹ́ kó mọ kinní kan wípé
ṣé o mọ̀ pé mi mo mú ẹ látàbúlé wá sẹ́kọ̀ọ́ mo dẹ̀ mọ̀ bó ṣe dẹ́kọ̀ọ́ yìí ẹ máa dé kòkó wá jèrè mọ́ mi lọ́wọ́ kó wá sọ pé kò sí nǹkan kan fún mi. ó dà mo ti gbọ́ ẹ. ẹ kó la wà ọ̀rẹ́ mi wake up wọ́n wá wá ọ̀rẹ́ mi tiẹ̀ dúró náà mo sì fẹ́ ní ìbéèrè kan tí mo fẹ́ bí ẹ tí a bá ní pé ká wò ó ti tó bí ọdún mélòó tó ti dé kùn sìn. ó dà pé gbọ́ tèmi wà bí ọmọ ọdún kan for now 8 years now. sórí tí ọ̀rọ̀ gbọ́ tèmi gangan ibẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ṣé wo mọ̀ wípé we are getting old all the time bá ṣe wà ńlá sí ẹ̀kọ́ náà la wà ní dísí ẹ̀ ọdún mélòó ló fẹ́ rí marry wo èmi sìn yìí ó ti mọ Ọlọ́run ti ṣọmọ mẹ́ta fún mi ṣé ọmọ ẹyọ kan dòròdòrò yẹn ẹni tó bímọ ẹyọ kan kò tí kò lẹ́gbàá gan wọ́n kàn ṣe kan náà mo fi sọ pé kó o fa ọ̀gá ẹ̀ mọ́ra tí ò bá kọlù ẹ̀gbọ́n náà kọlù. wo sórí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí iye mi ṣe sọ sí báyìí because mi ò ní lọ́kàn tẹ́lẹ̀ rárá mi ì tiẹ̀ ronú lọ́bẹ̀ wọ́n mọ̀ ń wò pé kí ni mo tún need kò sí nǹkan tí mo fẹ́ tí mi ò ní. ṣùgbọ́n bó ṣe bá mi sọ yìí ó ṣe gan èmi náà á wá nǹkan ṣe sí. mo fẹ́ kó o dédé kó o dàrú sórí o mọ̀ pé láti ẹ̀ tó báyìí adẹ̀tún ti ń wò fún ìwọ̀n rẹ̀. tó bá ti di ìfẹ́ lọ́mọ pọ̀ ẹ̀yìn o wọ́n ló ní bí wọ́n ti pọ̀ mí mo ní tó bá tún náà rẹ̀ mi ní kò jẹ́ kí n fún ọkọ̀ rẹ̀ ọ̀rẹ́ mi yé ọkọ̀ ló dúró yìí ìwọ náà ó bẹ̀rẹ̀ a ní kó kó ọ̀gá ẹ̀ mọ́ra sẹ́ famọ́ra kó ọ̀gá ẹ̀ jẹ́ kó fi ilẹ̀ gbogbo kíní yìí jẹ́ kó mọ̀. bọ́lá ṣọ̀rọ̀ ẹ̀ mílẹ̀. mà jẹ́ báwo ni wo ṣọ́ọ̀ ló ń wà ọ̀rẹ́ mi ìbá mi wá jẹ́jẹ́ o lọ́wọ́ mọ́tò jàre má wọrí express ọ̀rọ̀ ìbàdàn wọ́n ṣe lọ́wọ́ o sọ fún kó ra wẹ̀ jẹ́jẹ́ má tẹná pa o má tẹná pa o ọkọ̀ rẹ̀ ọ̀rẹ́ mi o gbọ́dọ̀ mi bá mi kí o bá mi fún ní nǹkan tí wọ́n kó fún yẹn o. ẹ kúlé o ẹ máa kúlé ń bì. gbọ́ tèmi. kí ló ṣe? ó rí mi kó mo dé ni. kí ló ń ṣe? gbọ́ tèmi. níbí wo ni ó gbọ́ mo ṣe ń pariwo ni. ó tiẹ̀ dá mi lóhùn kí ló ṣẹlẹ̀? ẹ̀mí lè mú pé. ó dáná ẹ̀mẹ́ta. àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún ẹ pé kó lọ marry. Don't ever try it. kí ló wí? tó bá tásìkò tó máa marry ohun tí màá sọ fún ẹ. wọ́n ló máa sọ fún mi ìgbà tí màá marry. ẹ gbà mí. èmi ọmọ mi ń pè mí lórúkọ ó ń pè mí ní Lára. ẹ bọ́ra ni mò ń bá gbélé báyìí o nígbà tá a sọ̀rọ̀ nílé ọ̀rẹ́ mi ọmọ mi ò kúrò nílé ìgbà ọlọ́mọ ìwádìí arínúròde olùmọ̀ràn ọkàn ta mo fẹ́ pè kí ló láti ṣe ní àmà ti ṣe ara ẹ̀ èmi láyé mi Lára. Bàbá, tẹ́ ẹ fi rí mi, tó bẹ́ẹ̀ ẹ ṣe nǹkan tó dùn. Mo tilẹ̀ jẹ́ pé mi mo bá ń pẹ́ lọ́dọ̀ yìí, tí mo jẹ́ pé pé ọ̀rẹ́ tí wọ́n ti mọ́ mi lò, pé àjọṣe kékeré àjọyọ̀ lérò. Àwọn àjọ ń ṣe bísíǹnẹ̀sì kan náà, ẹ̀yin ìrẹ̀lẹ̀ jọ ń ṣe àjùfà méjèèjì. Báwo ló ṣe wá jẹ́ tí nǹkan bá ń pọ́lé tó ń tẹ̀síwájú? Kò sí nǹkan tí mo ṣe fún yín tó lè yàtọ̀. Lóòótọ́, ẹ̀yin ló máa ń pẹ́ lọ́dọ̀ mi. Ájò kan náà ni mo ṣe fún yín. Lẹ́kọ̀ọ́ ò sì yàtọ̀, ikọ̀ ò sì dín kan lọ́wọ́. Àmọ́ ǹjẹ́ bá ń kọ́ ló sọ fún ọ pé òun ti rí nǹkan bálá
tí jẹ́ pé òun ló gbà sí ibi iṣẹ́ tó jẹ́ gé ọ̀la fún tó jẹ́ kí èso fún tó jẹ́ láfẹ̀yìntì tí máa jẹ́ wọlé fún. But bàbá ǹtẹ́ ìjẹ́ kó yé mi pé ó dàbí pé ó ní àwọn ọṣẹ́ kan tó ṣẹ̀ gbà tó jẹ́ pé òun ló ń dáàbò bo bísíǹsì ẹ̀ tó fi ń bùn sí. bẹ́ẹ̀ ló máa ẹ bá mi ṣé kémi náà rírú ọmọọṣẹ́ bẹ́ẹ̀ kí gbogbo nǹkan tèmi lọ sókè. Tẹ bá wò àwọn iṣẹ́ ńláńlá ní bá ń kọ́lé ń gbà níjọ́ mẹ́ta ibi tẹ́mi ń gba ẹ̀sùn wẹ́wẹ́wẹ́. Bàbá ẹ bá mi náà ṣe. ìgbà tí bá ń kọ́ ló dẹ̀hùn ìwọ náà wà ní sùúrù torí ẹni bẹ́ẹ̀ gbìyànjú bá ilé fi sílé ó fi ṣáyà gbogbo onítàn yóò sì mọ ogún rẹ́kẹ́sì rí àmọ́ ìgbà ní kí wọ́n náà dúró dè. Bàbá ẹ máa jẹ́ kó pẹ́ bá mi ṣe ìgbà tèmi náà bóyá kẹta rí ọmọ aláàánú kó wá sílé iṣẹ́ tèmi náà kí mi náà bẹ̀rẹ̀ sí ní nǹkan. ìgbà àrúlá ìgbà àrúkàn a kì í wáyé ẹni láì nígbà ìgbà ni. Ìgbà yẹn ti ń pẹ́ bàbá ẹ bá mi ṣe. Hello sir. Ẹ kúrọ̀lẹ́ sir. Yes sir. Sir? Ṣé kò sí nǹkan sir? Ó dà sir, ó dà sir. Ó dà. Gbogbo àwọn èèyàn mi ńkọ́? Madam ńkọ́? Ó dà, ẹ bá mi káwọn àbúrò mi bẹ̀ o. Ẹ ṣé sir. Ó dà sir. Ó dà, mama expect. Thank you sir. Very beautiful. Wá, tá a bá dẹ̀ rí wọn nǹkan tó bá fẹ́ sọ wọn, ní jẹ́ lọ parí iṣẹ́ tí mo ṣe jàre. Ọ̀gá rẹ̀ mi. Bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn ṣá. Èmi ti pátì sáyé ẹ̀ mi ò lówó kan kò sílẹ̀. Bọ̀rẹ́ ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn. Mo wá rí pé àǹfààní ti yọ tó mo lè bí ẹ. Láti bí ijọ́ mélòó, mo ń ṣàkíyèsí bísínẹ́sì mi ó fi dọ́gba. Ó dẹ̀ mọ̀ ní pé ọ̀rẹ́ ni wá, a gbọ́dọ̀ fi níhun ara wa bó tiẹ̀ jẹ́ pé èmi mo mú ẹ lọ́dọ̀ bàbá tí wọ́n jọ ń yíwọ́ padà. Fáwọn méjèèjì tó jẹ́ nǹkan kan náà lọ́jọ́ ń ṣe fún wa. Báwo ló ṣe wá jẹ́ ti bísínẹ́sì tiẹ̀ tó ń lọ sókè àwọn iṣẹ́ ńláńlá ló wà. Ṣókùn bíi Bákọ́lé. èèyàn kúkúrú ẹ̀ ò yin Ọlọ́run lógo. Mo yìn. Bísínẹ́sì ẹ wo ni ò lọ sókè? Bísínẹ́sì èmi ń lọ sókè ń lọ sókè. Ṣé títí ẹ wọlé lọ ni? Ìwọ kọ́ ni? Ṣé bí ń pa ẹni? Ṣé ò lówó lọ́wọ́ ni? Wò ó, má jẹ́ ìpòrọ̀ fún ẹ. Ó yẹ ẹni gan lẹ́nu. But mo bìlíbi pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. But bí gbogbo ẹ̀ ṣe wá ń bù mí ẹ, ẹ̀rù bà èmi náà. Mo wá padà sọ́dọ̀ babalájò wa. Òun ló wá jẹ́ kí n mọ̀ wípé. Hello? Sífù. Bóò ni o? Ẹ̀kú ọjọ́ mẹ́ta. Àdúpẹ́. Ọlá àgbìyànjú náà ni. Bágbẹ̀dẹ bá lu lójú kan, àmì ló ń rí. Béèyàn bá ti wá dáwọ́ dúró, ó sì tẹ́tẹ́ kó rámì gidi. Ọ̀dà. Àkíyèsí gbogbo ẹ̀dùn. Ó ná máa kan tó sẹ̀ débi iṣẹ́ rẹ̀. Òun gan ní gbé ọ́ láàárẹ̀ o. Àmọ́ wá dìmú. Méjì ò lọ. Bó bá ṣe é ṣe kọ́ ra mọ́tò fún. Bó bá wá ṣe é ṣe kọ́ ọkọ́lé fún. Bó bá wá ṣe é ṣe nígbẹ̀yìngbẹ̀yìn ká wá dè mọ́lẹ̀. Àbí ká gbé nǹkan jẹ fún kó má lè lọ mọ́. Bí ò bá ti lọ, ọ̀là ọ̀ sì ní láárín. Èmi mo sọ bẹ́ẹ̀. Wọ́n bá ti lè ṣe ó ti tán. Wọ́n ṣàjẹ́ ò lọ ni. Ọ̀dà. Mo mọ̀ retí ọwọ́ rẹ̀. Tí ìbá béèrè gbogbo orúkọ bàbá mi fẹ́ mọ̀, má jẹ́ ń tọ́ ẹ. Ajé wà lára mọ́ ẹ lóòótọ́. Torí pé mò ń rí, èmi tiẹ̀ kọ́kọ́ rò pé àbí marketing strategy lórí the school bóyá àṣẹ igi ọ̀la ní lóòótọ́. Àfikún náà bá mi náà tàbí lórí ajé yẹn náà. Láìpẹ́. Ẹ bí ṣe ti sá. Ẹ̀ra. Àwọn àti nǹkan. Àlàáfíà.
Yeah. Wo tètè ṣe oúnjẹ bàbá ìkíá nítorí pé ó sọ pé òun ní pẹ́ máa lọ. Má ṣe. Lọ ti gbọ́. Ẹ ṣe ẹra èmi náà wá rú ẹ. Dáàdì ṣe àpò Jídé. Ọgbóhùn dáàdì. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ sá. Dáàdì. Kí ló ṣe tí bó ti sọ fún mi láàárọ̀ yìí pé ojú ń yọ ẹ́ lẹ́nu? Jẹ́ ìṣetán pẹ̀lú dáàdì ní màá dẹ̀ wá bẹ̀. Àbórí ti ń fọ ẹni. No, mo wà ókè. Pẹ̀lẹ́ tí n bá ṣetán màá fún ẹ lówó. Dáàdì rà sá. Lórí fóun ní àárọ̀ yẹn kó tó lọ sùn. Àjọ ti bọ ọmọdé yìí jẹ gbogbo nǹkan lẹ́nu sí nǹkan mẹ́ta ló ti ń ṣe. Ojú ń bàjà, orí ń bàjà, apá ló tún ká sókè yẹn. Ìyẹn náà tó ń dùn ẹ́ àbí. Pẹ̀lẹ́. Bí ọ̀rọ̀ tá à ń sọ tó bá bí ọmọdé yìí àfi bí ìyẹn ní gbogbo ara ẹ̀ látòrí báyìí àjí ni. Ọ̀rẹ́ tí ẹ jẹ́ kémi náà dàbí tiẹ̀. Ọ̀ṣà wà. Irú ọmọ yẹn. Mo wà. Àwọn tó ń jẹ́ kó yé mi pé mi ò tí ì ní kankan. Ipe mi ṣe fún ní sálárì ẹ̀ ní táìmù tó yẹ yẹn bí gbọ̀n ṣe ń yọ sí mi lówó mi màmá kẹ̀ sí. Ẹkùn, ó ṣáàrí kó wádìí, ó wá òfin tó tó, àfìgbà tí ń jábọ́ ní ẹ lọ́wọ́. Mo jábọ́ àdáàsì. Ọmọ, ó ṣáàrí pé mo dúró gbogbo ẹ́ńjìn, ó fẹ́ mọ nǹkan tó wà ní ìlú alákọ̀ọ́rí, adẹ̀ ti sọ fún mi. Yẹ ìgbò máa lọ́lé ọtí. Daddy, why now? Ṣé ẹ mú kí gbogbo àwọn ọ̀rọ̀ kọ́ ló máa ń sọ fún yàn nípa yín bá sọ ń wọlé mu fún yín sáì dábò mi náà fún yín sí náà tí ẹ wo bẹ̀ ẹni sórí fíjì mo kàn pé kórè fún mi fún yín ni. Ṣé sáì ló fún mi? Ẹ nà ọmọ ẹni mo tún ṣẹ́jú mo ń ṣe báyìí mo ń ṣẹ́jú. Ṣé bọ́ ní àgbàlagbà wọn kì í ṣe láńgbàláńgbà ni? Ṣé mo ṣe láńgbàláńgbà ni? Wọ́n dúró ọ̀rọ̀ tó ń sọ fún ọ̀rẹ́ mo wá mo ṣẹ́jú sí ẹ̀ ó lè ṣí bẹ́ẹ̀ ni pé ṣé ò mọ ojú ni. I did the same thing, wọ́n ti ẹ̀ wò mí rárá. Ọmọ ẹ̀gbọ́n bó ṣe kéré tó yìí ọmọ nǹkan tó yẹ kó ṣe ó tún wá síbí ó tún sọ fún ẹ ó fojú sọ fún ẹ ó fẹnu sọ fún ẹ ó fi gbogbo ara sọ fún ẹ kò ṣe bí bóòlù. Nǹkan tí ò yé yín màá wá jẹ́ kó yé yín lónìí. Sórí ṣókùnbí ọ̀rẹ́ mi tó lọ yẹn òun ló rẹran tàpá ń jọ súnmọ́ ẹ̀. A ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ láti pín ní ṣin kékeré báyìí láti fi débi tá a dé. Ó mọ̀ mí mo mọ̀ ó rínú mi mo rínú ẹ̀. So mo mọ̀ dáadáa gbogbo nǹkan tí mo sọ fún bó ṣe jẹ́ gẹ́lẹ́ ni mo ṣàlàyé fún yẹn mo mọ̀ pé kò lè dà mí. Ìyẹn ò ní wọ́n ṣe lè dà yín ni. Ṣókùnbí eléyìí á dà mí ṣókùnbí tó ń lọ yìí. Díà ṣé kí n sọ kankan fún ẹ? Ọ̀pọ̀ aláǹgbá ló dànù délẹ̀. Exactly. Èèyàn mi tí náà. Yes. Inú òrùn Ṣókùnbí. Ọ̀rẹ́ nǹkan tó ń ṣe ní kọ̀rọ̀ yàrá ẹ̀ ó wọ́n ní sọ fún ẹ o. Ó ṣe mọ̀ pé èmi lè kí n máa ṣe nǹkan tẹ́ ṣe kẹ́ máa sọ fún mi pé no mi ò ṣe the right thing. Why tẹ́ ṣe máa sọ source of wealth yín tẹ́ máa sọ fún ọ̀rẹ́ yín èèyàn ṣe trust tó yẹn náà. Mi ò tẹ̀ tí ì parí ọ̀rọ̀ tó fi ó gbọ̀n dìde ni mo sì ń lọ bá lé tí máa bẹ́ gbogbo ìtókù fún kò tí ì rí àṣírí ọmọ yẹn délẹ̀ èmi màá sọ gbogbo ẹ̀ fún. My dear, ìyá lórí tó gbogbo ilé ẹ wo èmi ò láì gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o ọ̀rọ̀ yìí ti ń dàbí ọ̀tẹ̀ lójú mi o. Pépì nǹkan ṣe ń lọ déédéé láàrin èmi pẹ̀lú ẹ̀ wọ́n ti ń dùn ó ti ń dàbí ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ni o ṣé àfinú hàn ni kó tún di wàhálà ni ọ̀rẹ́ yín trust yín ló ṣe pè yín tó ṣe finú hàn yín. Tó ti gbàgbé ni ẹ̀yin obìnrin owó lẹ́mọ tí nǹkan báyìí ń dùn ó ní tó bá yẹ tí nǹkan ò lọ déédéé mọ́ ẹ máa sọ pé ẹ lè dúró sùúrù ìbéèrè Ọlọ́run ṣó bèrè wa. My dear ṣé báwa nìkan lọ́lọ́run jogún gbogbo bíbá yìí fún ẹ kí lẹ tún fẹ́ lóòótọ́ ẹ̀ ń pọ̀ ṣú contract kò tí ì bọ́ sí mo nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀ máa bọ́ sí náà èmi náà dákẹ́ àdúrà ẹ yé ronú mọ́ ìrònú yìí ti pọ̀ jù máa ṣọkàn láàárẹ̀ ni. èmi mọ̀ pé ó jẹ́ ìlọ déédéé wọn bá ní tó bá di pé oúnjẹ ò sí nílé tí nǹkan tí èèyàn ló máa tó mọ́ lọ́rùn. ẹ tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀ máa fún mi lóúnjẹ níbi ìṣe wá níjẹ ṣé mo yẹ tó ìfi tún á rù bẹ́ẹ̀ rọlọ́run irú ẹ̀dá wo wà lọ́kọ mi báyìí
ṣé ohun tí wọ́n á fi inú hàn ni kó tún wá dọ̀ràn ni. àwa lọ́lọ́run àwa nìkan lọ́lọ́run ṣe gbogbo eléyìí fún tó tún wá múrò ní o tún kó sọ́kàn. ṣé ọmọ yìí fóònù ring ó tiẹ̀ bí kọ́ hello báwo ni ọmọ rárá ṣó wà pa ṣẹ̀ṣẹ̀ ń lọ. mo mọ̀ pé wàá máa pé òun tó ń sọ̀rọ̀ ẹni tó mọ̀ náà ni èmi ọ̀rẹ́ ọ̀gá ẹ̀ Chief Ṣókùnbí èmi ni ṣe kò lé ọ̀rọ̀ nílé ibi tó bá ti bá ní náà láti ń sọ bí tí mo fẹ́ rí ẹ fún mọ́ra kó lè gbà ọ̀rọ̀ tó dẹ̀ máa ṣèwọ́ náà ní àǹfààní ni mo observe pé látìgbà tó ti dé complain ọ̀rẹ́ mi gbogbo nǹkan ẹ̀ ló lọ dédé tá a bá dẹ̀ máa wò ó dà pé marketing strategy lórí the school àbí èmi náà rí bẹ́ẹ̀ pé àìmọye contract ńláńláńlá ló ń bọ́ rẹ̀ mi gbà ó sọ fún mi náà ó sábà pé business partner mi but mo wá fẹ́ tọrọ nǹkan kan tó o bá ní sọ yìí pé mo yájú ohun mi kó o darapọ̀ mọ́ company mi ẹgbẹ́ mi náà máa gba àwọn nǹkan ńláńlá jáde no mo mọ̀ pé ọ̀rẹ́ mi ló ń bá ṣiṣẹ́ mo dẹ̀ mọ̀ bó ṣe ń tọ́jú ẹ̀ Fọlára òbí mo ń promise ẹ pé gbogbo tí ọ̀rẹ́ mi ṣe fún ẹ times 2 ẹ ni màá ṣe ṣé ti ilé tó kọ́ àbí ti mọ́tò mo ń fi ọwọ́ sọ̀yà ẹran ni mo fi ń gbá kì í ṣe dundun Fọlára màá surprise wo fi ogun yẹn lẹ ṣé kí n tún fún ẹ ní good news ká ní mo rí ẹ ń bí sìn mo ti issue check kan fún ẹ tí mo fẹ́ fún ẹ àmọ́ nígbà tó sọ pé ó busy rẹ̀ ráyè ṣé kí n transfer kó lè mọ̀ pé mo mí ní tí mò ń sọ yìí ó tọ́ ni omi ìṣeré o kí n transfer ṣé wàá ṣe tí mo fẹ́ ìfọkànbalẹ̀ ṣe thank you very much ọ̀ṣẹ́ mo dúpẹ́ ọmọ lára wàdẹ̀ gbádùn ọlọ́ọ̀ṣẹ́. Dénìkẹ́ táwọn àgbà bá sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálé ayé àwọn kan máa sọ pé ilẹ̀ Ifẹ̀ ní kọ́kọ́ o gbogbo ayé yìí ni torí ọgbọ́n ọmọdé ò ṣe é kó dànù bí wo tiẹ̀ béèrè lọ́wọ́ mi torí mo sọ fún ẹ pé ọ̀rẹ́ ọ̀gá mi lòun fẹ́ rí mi ò dẹ̀ béèrè. ẹ má bínú àǹtí mi mo dẹ̀ fẹ́ béèrè nígbà tẹ́ dé o pé kí lẹ bá bọ̀. wo ó mà tójú sú mi gan àlọ́ ọ̀rẹ́ ọ̀gá mi sọ pé kémi fi kọ́ńpìnì ọ̀gá mi lẹ̀ kémi wá máa bá òun ṣiṣẹ́ ní kọ́ńpìnì tóun. báwo lẹ ṣe máa fi kọ́ńpìnì ọ̀gá yín sílẹ̀ tẹ máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀gá yín kò possible. a ló ń sọ fún mi pé òun á times 3 owó tọ̀gá mi ń san kékeré ló pé ẹni tó ti issue 1 million check mi ò gbà lọ́wọ́ ẹ̀ o mo ní kó sì dìímú náà ó ní kí n má wọrí gbogbo nǹkan tí bá fẹ́ pé ṣé ilé lọ̀gá mi kọ́ fún mi yẹn bóun á kọ́ ìtọ́jú bẹ́ẹ̀ fẹ́ mi òun á ra mọ́tò gidi fún mi òun á ṣe gbá fún mi mọ̀ àwọn òkè kí ni ṣùgbọ́n mi lè fọ̀gá mi lẹ̀ o torí tí n bá ṣe bẹ́ẹ̀ fọkùnrin yẹn bí ìgbà téèyàn fi ibi ṣólóore ló máa rí o. ẹ lè fi ọ̀dọ̀ ọ̀gá yín sílẹ̀ kẹ wá sọ pé ẹ ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀gá yín ládùúrú nǹkan tí ọ̀gá yín tán ṣe fún wa at least ẹ wo ilé ìbò ṣe tó ẹ wọ́n kọ́ fún yín ni kì í ṣe pé bóyá wọ́n fún yín bá ní bóyá kẹ lọ sọ́dọ̀ ìyàwó ọ̀gá yín ẹ lọ fọ̀rọ̀ yìí tó wọn létí náà bóyá tẹ bá tún sọ fún wọn tó bá jẹ́ pé pílánì ọ̀gá yín àti ọ̀rẹ́ wọn ni ìyàwó wọn á lè sọ fún yín náà.
inú ọ̀rọ̀ tó sọ mo dẹ̀ rí nǹkan dìmú bẹ̀ mo rí nǹkan dìmú èmi náà rí pé ó dà pé nǹkan tó sọ yìí náà ni máa ṣe because ó lè jẹ́ pé wọ́n ìjọ lọ mọ̀ kó fẹ́ test mi wò lọ́nà míì kó lọ ẹ̀ má lọ lẹ́kùn méjì kó má lọ pòfo ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ o ṣe ìyá mi. ọ̀rẹ́ mi ò jáde ó gbàlejò ńlá àwọn ọ̀rẹ́ tó sẹ́sì láwọlé báyìí mo tẹ̀ há ìdára wá ti já sí pé ìbàlẹ̀ gbóyè pamọ́. Lára gbogbo jìnjìnjìn yìí mo wà bẹ́ẹ̀ dúpẹ́ o at last àṣepé bóórí bá pẹ́ nílẹ̀ ó máa padà di orí ilẹ̀ ọjọ́ kìíní àná tí mo wá mú ẹ lábúlé mo sọ fún ẹ mo ní pé tó bá ti lè ṣiṣẹ́ mo ní kò sí nǹkan tó fẹ́ lè kó yìí tí ò ní tẹ̀ lọ́wọ́ ṣé o wá rí i pé gbogbo ẹ̀ náà padà máa ń dáa. bẹ́ẹ̀ ni ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ náà Bọ́lá torí tí ò bá sí ọlá ẹ bákan náà ní báyìí wà. àtiwọ náà Kíkẹ́ because nígbà tẹ́mi náà dé òtẹ́wọ́ gbà mí tó bá gbà mí gbà yẹn wàá fi ilé ayé sú mi màá ti sá padà tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́. ìwọ mo fọpẹ́ sílẹ̀ èwo lọpẹ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ gan pàápàá. sórí tọpẹ́ yẹn tí ọ̀nà bá ti rọyàn sí yàn ó dandan kíyàn náà ṣe tí ò bá ṣe lòmí náà máa ṣe má máa dúpẹ́ kí lájọ́ rẹ̀ fún tàlè ràn wá lọ́wọ́. Lára àṣà àbẹ̀yàn Ọlọ́run lógo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rẹ́ mi tiẹ̀ máa gbọ́ ṣé ọ̀gá ẹ̀ náà kò tí máa yàtà ni. Bọ́lá mi ò ṣáà láìkí nǹkan tó ń sọ yìí ṣé màá máa parọ́ fún ẹ ni. ó lè wá ní òsín kankan. ìwọ náà mọ̀ kan tó wà tẹ̀ fún gbogbo everything tó ṣe jìgìjìgì yìí. ṣé ìwọ mọ̀ pé tí ò bá sí igi lẹ́yìn ọgbà ò lè dá dúró ni ìwọ ò mọ̀. ìwọ ló mọ̀ gbogbo èèyàn ọgọ́ lóró pé ó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dìídì ìran ẹni ìsinmi ni. mi ì lè parọ́ fún yín. aláàánú ẹ̀ ni. Mr. Ṣoreṣani ó dá yín pé ọ̀rẹ́ mi náà lò kan látàbúlé wá sèkò ní. ẹ̀yin lẹ mọ̀ ẹ ṣáà jẹ́ ká ẹ wò ó. ọ̀rẹ́ mi. mo lè lè wa ìwọ dà gẹ́gẹ́ ọ̀yà wá sí gẹ̀ẹ́tì. ìyá mi kí ló ṣe ẹ̀ náà ṣé kò tó bẹ́ẹ̀ tó kọ́ ẹ̀ ló jẹ́ sáré lọ bẹ́ẹ̀. jíde ṣé wọn náà tún tẹ̀lé dádì ẹ̀ lọ ni kí ni gbogbo ilé ìbá. dádì mi lè sọ̀rọ̀ tó wá ló máa tẹ̀lé wọn lọ yes dádì yóò kún fún mi jàre. mi ò mọ aláìgbogbo ilé mi ò ṣé yóò kí n bá yín sọ̀rọ̀ mo bá yín sọ̀rọ̀ báyìí. mo ní ẹ̀sọ́ kan bá lè ìyàwó mi ẹ̀sọ́. kò jẹ́ sí àtọ̀ ọdún yín láti gbogbo ilé ìbáyìí. ọ̀rẹ́ mi. ta lọ̀rẹ́. Bánkọ́lé. ta ló ń pè lọ́rẹ́. ìwọ ni of course. who is your friend. ó kàn da àwọn èèyàn bọ́dá ni. kí ló dé. ó fẹ́ gbóúnjẹ lẹ́nu mi. a pè é pé kó wá jẹ ó tún fẹ́ mú mi lọ́wọ́ dání. kí ni mo ṣe. kí ló ṣe. ọmọbìnrin tó ń ṣiṣẹ́ níbi iṣẹ́ mi tí mo sọ fún ẹ pé òun làṣírí ọ̀la mi ó dẹ̀ lọ bá lẹ́yìn ó fẹ́ gbà mọ́ mi lọ́wọ́. kémi máa rọ ọmú lọ sẹ́nu mọ́ àníkà ni ẹ. Bánkọ́lé mo ti ẹ̀rọ bí ọ̀rọ̀ kan tó le lótorí ẹ̀ pariwo tó ń pa ẹ̀ pé mo lọ bá ọmọbìnrin kọ́kọ́ jẹ́ n bèrè lọ́wọ́ ẹ̀ ṣé bá a jọ ṣe kékeré ni wo mọ́tò tó ń lò wo mọ́tò tí mo ń lò ọ̀rẹ́ mi a jọ ń ṣe business ni. ṣé èmi lọ́lọ́run tó ń pín ọ̀rọ̀. ẹ kí ni mo wá ṣe tó burú bẹ́ẹ̀. ṣé èmi lọ́lọ́run. dádì ẹ jẹ́ kí n fún wọn lésì. ẹ má bínú sádàdì. ó yẹ kẹ́ da ọwọ́ yín bojú báyìí kẹ́ má lè sọ̀rọ̀ ni. ẹ̀yin dalẹ̀ ọ̀rẹ́ yín finú tán you betray him and you still have the mouth to talk. ó wà stupid pẹ̀lú tó sọ. ó stupid sir. kò stupid yes kò tọrọ ló sọ. ìwà burúkú lẹ wọ ọ̀dàlẹ̀ lẹ wù yẹn ìwà ẹni tó yẹ kó ayé dànù ìwà yẹn lẹ wù. ó bàjẹ́. ó bàjẹ́. àbùkù tó kàn yín tó jẹ́ àmà lọ. nǹkan tí ń ṣe wọ ọmọbìnrin. bí mo sọ fún ẹ tẹ́lẹ̀. ṣé wọn ò ṣe pé fún ọmọ. àbí mi sọ̀rọ̀ ẹ fún ẹ. mo ti sọ náà mo sọ fún yín náà. sẹ́yìn náà tí ẹ mọ̀. yìí mo ti ń bá ẹ sọ ti pẹ́ kó o tó tẹ́. nǹkan tí ń ṣe ṣé ogun bá kọ́lé tí mú ẹni. jẹ́ wá sọ nǹkan kan fún ẹ ìjọ tí n bá kú fìrí ẹ lọ́dọ̀ ọmọbìnrin yẹn máa sun mọ́tò. Bánkọ́lé ò dẹ̀ mọ̀ mí o àfọ́kùgò tó dúró tìkanra ò ní mi o mo ń promise ẹ náà màá sun ẹ mọ́lé pẹ̀lú mọ́tò yìí. ọdẹ òpònú jẹ́ rí ẹ lọ́dọ̀ ọmọbìnrin yìí. àfọ́kùgò tó dúró tìkanra Bánkọ́lé wà kò sí nǹkan tẹ́fẹ́ ṣe kò sí nǹkan tẹ́fẹ́ ṣe. ọlọ́run ju ẹ lọ. ẹ̀yin lọ dalẹ̀ àbámi ló bí mi
àwọn ọmọ yìí kẹ́ ìyàwó yín bóyá ìyàwó ilé gbọ́ ọmọ àlè wá fún yín. ìyàwó ilé bí wọn máa lè. jẹ́ a máa lọ. tínú bá bí mi gan máa fi mọ́tò yìí lẹ̀. agbójúlé wọn má fọkàn tán wọn àwọn fẹ́ ní lójú ẹni má fẹ́ ní lẹ́yìn ẹni wọ́n ti kóra wọn jọjọ wọ́n lẹ́kún lọ́rọ̀ yìí máa já sí mo lọ́lọ́run lókè o ẹkún ayọ̀ ló máa já sí ire ni mo yàn o ajé ni mo pè àánú ni mo béèrè kọ́lọ́run ṣàánú fún mi mo bẹ̀ bàbá gbọ́ àdúrà yìí mo bẹ̀ jọ̀wọ́ gbọ́ àdúrà yìí mo sọ no one is good for nothing no oh yeah mami just keep on praying no oh na ènìyàn kan ló máa dáhùn sí yẹyẹ yìí bàbá lókè ló máa dáhùn sí yẹyẹ yìí àgùnṣàlàyé ó yí lọ ó yí bọ̀ ni wait for your time o dandan ni àsìkò rẹ̀ máa dé wọ́n ní kò ní lówó yẹ ṣáwọn ní ọlọ́run o. níbo la wá mọ̀ tẹ̀yìn ìwà gbà báyìí mọ́ kò yé mi ò ṣe bí mo ṣe ń wo inú ilé yẹn mi ò rí ní ìrèpé bóyá èèyàn kankan wà lẹ kò tiẹ̀ sápẹrẹ pé èèyàn gbé bí rárá ẹ ṣe o a dẹ̀ gbálẹ̀kùn ààrẹ ní sílẹ̀kùn fún wa kí la máa wá ṣe o tá la máa gbà báyìí. àǹtí ẹ jọ tó ti Ọlọ́run ṣé mo lè rí yín fún ìṣẹ́jú kan. ẹ kásí èyí má bínú ẹ jọ̀ọ́ èèyàn kan la wá wá sí ibi báyìí Akínọlá lórúkọ wọn ní ìmọ̀ bóyá ẹ mọ wíwẹ̀rẹ̀ bá wọn tán. Akínọlá wọ́n ti kú lóde báyìí. ní ilé sọ bóyá ẹ mọ ibi tó kú lọ gan báyìí. ìmọ̀ àdẹ́sì gbogbo ọ̀dà ṣe gbọ́ Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú kì í tún ṣèkó ìmọ̀. mú mi òun lè ti gbọ́ yẹn o wọ́n ní Ìjẹ̀bú ló kó lọ ìyẹn ni wípé wọ́n ti padà lọ sílé. ìmọ̀dé wọ́n nìkan lẹ́ni tó lè yọ mí nínú gbogbo ìṣòro ṣàánú mi wọ ọkọ mi Ìjẹ̀bú gbogbo ni. Ìjẹ̀bú òde ṣe mo ti rẹ́dí láti sọ̀rọ̀ sórí ẹnìkan fún ẹnìkan mo mọ̀ kó máa le ṣùgbọ́n mi mọ̀ kó máa tó báyìí màálù tí kò nírú ṣe bọ́lọ́run ló ń ba lé ṣinṣin láti kékeré mi màá ni mo ti ń báyọ̀ mọ́ mi jà. ìrìn àjò ọ̀rẹ́ mi yìí àti ná gbàrà àti ná gbòòrò kò síbi tá a ti dé ṣùgbọ́n bí tẹ́rù ti bà mí tí ẹ̀rù ti bà mí wọ́n ní ká lọ fẹsẹ̀ létọ̀ kí ló tún kùn tá ó ṣe báyìí. dádì ewu tiẹ̀ ti sú mi gbogbo hospital tá à ń gbé wọn lọ bá ṣe náà sọ pé àwọn ò rí nǹkan kan àwọn ò rí nǹkan kan láti gbà tí ìyá wa ti kú báyìí Ọlọ́run nìkan là ń wojú ẹ̀ kò sẹ́nibọ́dì. àwọn ẹbí bàbá yín kọ́ níbo ni wọ́n wà. ṣé ẹ rí ọ̀rọ̀ ẹbí bàbá ẹ jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ́ kan náà àbọ̀ abágan lọ̀rọ̀ ẹbí bàbá yẹn tó bá jẹ́ pé mi tètè gbọ́ párabọ̀dá mi ò yá èmi ní chọ́ọ̀chì kan tí o gbá bá gbàgbọ́ ká gbé wọn lọ síbẹ̀ tó dẹ̀ dá mi lójú pọ́ máa gbádùn torí bọ̀dá mi ṣe wà yìí kò tẹ́ mi lọ́rùn o kò tẹ́ mi lọ́rùn bọ́n ṣe wà yìí o àbí kí lẹ fẹ́ ká ṣe. ẹ̀gbọ́n mi a máa gbé yín lọ ni o ẹ jẹ́ ká gbé yín lọ kára yín bá lè yá a máa gbé yín lọ ni o. lónìí la ó lọ ẹyẹ lé kì í bó lé jẹ kó bó lé mu kó dọjọ́ kó lé kó yẹrí èmi ta ó débẹ̀ ẹ jẹ́ máa lọ. ní ẹjọ́ ẹ bá mi wá bẹ́ mọ́tò yẹn dáadáa àwọn ènìyàn kan fẹ́ máa léèkì lábẹ́ ẹjọ́ ẹ bá mi ṣe gbogbo ẹ bá mi sáfìsì gbogbo ẹ kọ́ wà òkè. sáyà ògo 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 ògo. ara mi bàtà. ó fi ṣí ẹ ní. olùkọ́ ti tẹ bẹ́ẹ̀ ní àárọ̀. òrèlé o. ṣé tó mọ́tò tó gbé lọ sí ọ̀dọ̀ mẹkáníìkì yẹn tí ò jẹ́ jìnnì àbúrò ọyọ táyà. kí ẹ ṣe lórí ẹ pé mo ní o gbọ́ gbà tí mo pè mẹkáníìkì sí mo fẹ́ wá gbé mọ́tò ibi sáfìsì mi. ọ̀rẹ́ mi. ọ̀gá. My boy, come and greet me. Come. Come and greet me. Who are you, Mr. Man?
I'm talking to you. Who are you? Are you talking to me? Yes. Who am I? Lẹ́nu ẹ. Who am I in this house? Ọkọ mi, ó tiẹ̀ ti dé. Ìwọ wá dé láti school wò wá lè wá kí mi inú ilé. Táìmù tó dé sí gan ló tiẹ̀ dájú. Ọmọ ẹ wọlé mo dẹ̀ ń yọ̀ mọ́ pé kó tiẹ̀ wá kí mi. O mọ tó jáde lẹ́nu ọmọ ẹ sí mi. Kí irú eléyìí máa bí èmi pé who am I in this house? Lẹ́nu irú eléyìí sí èmi. Lara, who is this man? Ó tiẹ̀ dá. Orúkọ ló tẹ̀ ń pè wọ ìyá ẹ̀. That is very good of you. Anyway tí wọ́n máa ń sọ nìyẹn. Wọ́n ní gbogbo ọmọkùnrin tẹ̀yìn obìnrin bá ti tọ́ wọ́n máa ń bàjẹ́ ni. But this time around tèmi wọnú ilé ayé ẹ̀ èmi á kọ́ ọmọ ìyá dẹ̀ gbọ́n. Ṣó lòun fẹ́ gbọ́n ni? I will teach him a lesson. My dear, mo kú. Jọ̀ọ́ ṣàánú mi. Ọkọ mi jọ̀ọ́ ṣàánú mi. Ṣàánú mi. Hello, my dear. Mr. Man, Sorry. Thank you. Ọkọ mi ṣàánú mi. Ṣàánú mi. Má dárò sí mi lọ́rùn. Jọ̀ọ́. Ṣàánú mi. Jọ̀ọ́. Everybody gave up. I'm about to give up. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìyàn dìde fún mi. Ọlọ́run babalọ́lá ó yá dìde fún mi. 150 ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ àrẹ̀ ta 100 nínú ẹ̀. Ní last week kọ̀ńténà tó dé ọjà tó já sí next shop títí tí mo ní kó wá já sí bíbá yìí òun dà lórí mi ò rí. Ó wà ní ṣọ́ọ̀bù ní sálẹ̀ mẹ́. Ọlá ṣọ́ra ẹ̀ o because ó lè tó ìkí má lè fi ẹ́ sínú ṣọ́ọ̀bù kí má tura káyọ̀ mi máa já pé ọmọọṣẹ́ mi o ó kàn bá gbó ṣọ́ọ̀bù jẹ́ fún mi kí ló dé ṣọ́ọ̀tà jẹ́ ní ẹni ṣọ́ra ẹ̀ o kó lọ sẹ́yìn lọ kó lọ inú ṣọ́ọ̀bù yẹn kó lọ ka àwọn ẹ̀kọ́ àbẹ̀ fún mi sísìn kó gbé mi ẹ̀ kó lọ. Ọ̀rẹ́ mi ẹ pọ̀ rájé o. Ojú ẹ máa ń dán o. Ọkọ ẹ ń tọ́jú ẹ o. Mo dé pẹ̀lú àwọn àwàdà ẹ̀sìn. Kí wàá ló dé? Kí ló ti ń bọ̀ báyìí tó tiẹ̀ múra òòrùn kọ̀ ṣáà? Kí ló ṣe kò sí? Ọ̀rẹ́ mi kó má bàa sí ni. Ló wá ń parọ́ tó yẹn fún mi. Pọ́kọ tiẹ̀, àwọn olè ló pàdé ẹ̀ lọ́nà tán gba kí mọ́tò àti mọ́tò lọ́wọ́ ẹ̀. Ẹ gbà mí wá lológun rọ́ńbẹ̀. Ọkọ mi dé o, omi ẹ̀lẹ́lẹ́ bí olókè ilẹ̀. Dàní kí ló ṣẹlẹ̀ o? Ó ló lè gba mọ́tò lọ́wọ́ òun. Wọ́n gba fọ́ọ̀mù. Kí wọ́n lọ fẹ́ kí n ṣe sí máa gbé agbádá wọ̀? Máa lọ gbá àwọn olè jà ni. Àbí àwọn ológun rọ́ńbẹ̀. Àwọn èèyàn báyìí níbi tí mo jókòó sí, etí mi ò di, tí mo fi ń gbọ́ gbogbo ẹ̀. Obìnrin tí ọkọ ẹ̀ ń gbé kiri, okú mọ̀ pé oníṣìnà lọ́kú ẹ̀. Obìnrin tó ń gbé kiri, lásìbẹ̀ pátápátá, ọ̀nà alágbára ni òun ló ṣe ọkọ ẹ̀ báṣubàṣu tí òfin rántí mú kí àti mọ́tò. Irọ́ ni kò lè jẹ́ bẹ̀. Àmọ́ ó wá jẹ́ bẹ̀. Ọ̀rẹ́ Adéwálé á gbà. Ilé ẹ̀ máa gbóná mọ́ èmi àti ẹ̀. Mo ló fẹ́ nu òtí gbọ́. Èwo ni títí ẹ̀ ń bẹ̀? Ṣé bí wọ́n sọ̀rọ̀ fún mi ni? Adéwálé á gbà. Ọ̀rẹ́ mi ní sùúrù, ọ̀rẹ́ mi má bínú. Odò mo ti gbọ́. Ṣé kìí ṣáà máa jà ní? Kí lẹ̀ má bínú. Mo ti gbọ́. Má wọrí. Má bínú pé mo ò ní lẹ́sìn ẹ o. Má bínú. Ọ̀rẹ́ mi má jà tó bá délé o. Má jà o. Ọlá! Àwọ̀dé! Ṣọfẹ́ ṣàkóní! Ọjọ́ dábì ló ń ká mi lọ. Ó ti gbà. Ọ̀gbẹ́ni Dekini ìkíá náà. Látàárọ̀. Láì ṣe pé táyà tírélà ló ń dè. Dúró. Màá bẹ̀ sọ̀rọ̀ létà. Ó ṣẹlẹ̀ kí mọ́tò mi dà. Kí mọ́tò mi dà. Kí mọ́tò mi àṣírí ẹ̀ sí. Gbogbo ìranù tó ń ṣe káàkiri. Agbẹ́dúdú àtọmọ tó fẹ́ àtọmọ tí ò fẹ́ gbogbo ẹ̀ làṣírí ẹ̀. Àgbà ìjà aṣẹ́wó. Kí ni problem? Àgùnṣàlàyé ó yí lọ ó yí bọ̀ ni wait for your time o dandan ni àsìkò rẹ̀ máa dé wọ́n ní kò ní lówó yẹ
rí ẹnu mi yìí bó ṣe rí tí mo bá fi gé obì fún yín ó ṣe ṣe kẹ́ ẹ má jẹ́ o àmọ́ tí mo bá fi lè bá yín sọ̀rọ̀ níṣẹ́ ni kẹ́ ẹ gbà o ẹ gbọ́ mi ṣe rí gbọ́ tèmi àbí kí lẹ porúkọ ọmọ yìí ṣe rí ohun tó sọ fún yín ní wákàtí òun ni kẹ́ ẹ tẹ̀lé o. ọmọ tí mo finú ara mi bí ọmọ kékeré lọmọ yìí bàbá. lóòótọ́ ẹ̀yin lẹ bí àmọ́ nínú ayé ó ti jù yín lọ. wọ́n ní ká wí fún ni ká gbọ́ ní sàwọn lílẹ̀ alọ́rọ̀ ká sọ̀rọ̀ fún ni ká gbà òun ní yíyan ọmọ ènìyàn ṣẹ́rẹ́ mi òkè mẹ́rin àkọ́bí amúlẹ́rọ̀ ojúmọ́ kókó má forí ìtajọ́ bẹ̀ oògùn. alágbára ńlá ni mí sẹ́rí ẹ má jẹ́ kí n parọ́ fún yín mo jogún fálọ́wọ́ bàbá tó bí ń lọ́mọ ni ẹ gbọ́ mi sẹ́rí gbọ́dọ̀ kí iye èèyàn máa ṣe ọmọ rẹ̀ tí wọ́n bá fi lè gbé déwájú èmi ẹ má jẹ́ kí n parọ́ fún yín wọ́n yanjú rẹ̀ gbogbo ohun tí bá ti ń sọ fún yín òun ni kẹ́ ẹ máa gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá fẹ́ di ẹ̀dùn arinlẹ̀. ọlọ́run ò ní jẹ́. ẹ̀yin ti gbàgbé nǹkan tí ifá kan sọ ni. ó ní ifá má torí mi pòjé o ọ̀run mi là máa ya mi ní yahoo sí kalẹ̀ má sọ mí dàlágìsà jẹ̀wẹ̀lẹ̀ tí bá wọn gbé fọ́ nífà kiri nítorí lòdìdí lolúgbò ń fi gbín tọrẹ nínú igbó lòdìdí nìjàpá ń fi gbín tọrẹ nínú igbó lòdìdí ní kọ́ mara máa fi retè mi wá lòdìdí báyìí lọ́ mara yá máa fi de gbogbo wa wá. ìyá mi tẹ́ ẹ bá fẹ́ dẹnu alẹ́ nǹkan kí nǹkan tó bá ti sọ fún yín òun ni kẹ́ ẹ máa tẹ̀lé pàápàá jùlọ èyí tó sọ ní wákàtí ọ̀wọ̀ yìí àfi kẹ́ ẹ tẹ̀lé o. ẹ má pẹ́ ọ̀jẹ́ bó ti jẹ́ o yọ̀ọ̀dà fún yín o. bàbá mo dọ́kọ̀dé lè dání mọ́ báyìí ọmọ tí mo bí fúnra ara mi tí mo fi inú ìbí kó máa pàṣẹ fún mi tó ọlọ́run orí mi ò wá ṣàánú mi o. ó yá já lọ. This girl is a clown. You have no one, I swear. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà mí lẹ́rù. Bàbá ti ṣe kó. Lájà. Ó ti ṣe o. Bàbá bá mi kọ́ ni. Ohun tí ẹ máa dùn náà. Ẹ jẹ́ ká mọ̀ ọ́ ṣẹlẹ̀. Ọlọ́run ti ṣe. Kí ló lọ́run ṣe? Ẹ fẹ́ mọ nǹkan tó wà nù ìgòjú àbí? Màá sọ fún yín. Ṣé rí 2 years ago? Mo ti ń lé kọ́ńtráàtì kan l'Àbújá. Ó fi èyí dìde wọn rí fáìlì wọn rí léèní wọn rí lọ́la mo wá ń bọ̀ nílé ní lára pè mí pé kọ́ńtíráàtì tóun máa ń tẹ̀lé mi lọ fún l'Àbújá wọ́n ti approve ẹ̀. $800 million. 800 million naira. Ẹ wá mọ pápá bá rí ẹ inú 800 million naira tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ipe mi ò lá rárá ipe mi ò mọ̀ ń jọlá màá sì lá 500 million sápò. Wow, dear. Ẹ̀mí ló fẹ́ kí mi pa ni. Thank you God. Ẹ̀kọ́ ti wà lọ́wọ́ mi o. Ẹ̀kọ́ rẹ̀ wọ́n bá yíra. Gbogbo ẹbí tó ti gbé ẹ̀kọ́ ti wà lọ́wọ́ mi. Dear, latest motor wo ló rìn sí náà? But mommy, kí ni ẹ fi ní ṣe jẹ́ ká celebrate nǹkan tó wà lẹ́yìn? Ṣé mi ò ní sáà láti gun latest? Range Rover Evoque 2019. Ìyẹn gan ni mo fẹ́. Bọ̀ mọ́mí àṣẹ ìfi púpọ̀ ni. Mọ́mí ẹ̀ mọ̀ ọ̀kan ká gbàlagbà lẹ́yìn. Mi ò ní kẹ́yìn máa gbà tí ìbọn dáàdì. Ṣùgbọ́n ṣe rí èmi gẹ́gẹ́ bí ọmọ yín. Tó dẹ̀ jẹ́ pé wọ́n nítorí ọmọ ẹni báyìí la ṣe ń ṣiṣẹ́. Tí bá ní pé kí wá bèrè mọ́tò tó wọ́n
máa ní pé jíwá ní 2019 ọkùnrin kò tí pọ̀ ọdún lè máa lè ní tí ní mi ò lè nífẹ̀ẹ́ bá mọ́mí ìgbàlú mọ́tò kan wọ ìlera fíìmù náà ní ìvò pọ̀ ẹ̀rọ ṣe ní 2018 kí tọ́mì jẹ́ 2019 pẹ̀lú 10 million naira ẹ̀kú bá wọ kámpọ́ọ̀sì wa rí Jídé ọmọ bàbá olówó dé. Èmi lọ́mọ bàbá olówó. Yẹ́sù. Wo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tábà ti kú òbí èmi àti ẹ máa ṣe special prayer nínú yàrá. Ó di dandan. Olúwa fi ṣe. Èdùmàrè sọ̀rọ̀ wá dayọ̀. Olóríwá. Ọmọ mi ẹ má jẹ́ ìdààmú dáàdì ẹ má bínú pé mo cut a ṣe máa ṣe ohun fàájì yìí o but mo kàn fi pé ẹ̀yin àgbà náà lè máa sọ wá bínú kí mo pè mí níwájú yìí ẹ má ní pé tí ìṣù ẹ̀yìn bá ta a máa fọwọ́ bọ̀ yìí. Mo kàn fẹ́ sọ bí ọgbọ́n ọmọdé ti tẹ̀lé pé gbogbo orí tọ́nà máa wá ṣe tó ọ̀rá ṣe ní bẹ̀rẹ̀ o ẹ jẹ́ ká ọ̀rá fọwọ́ bọ̀ ká máa kọ́ọ̀tì nǹkan wa ká máa jẹ́ ẹ má tún lọ sọ fún ọ̀rẹ́ yín yẹn pé ẹ mọ̀. Ìwọ́de ti tiẹ̀ yẹn iṣu tó ta lọ́tẹ̀ yìí iṣu kíṣu ni kò ṣe fọwọ́ bò ó ń ti ọwọ́ mi sókè ó ń ti ọwọ́ mi dànù ni nǹkan tó yẹ pé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ wàá wé pé bàbá àbí bàbá yìí kọ́ ni ọwọ́ máa ma sọ̀rọ̀ àìsí owó ló ń sọ pé òun fọwọ́ bò nǹkan kò ṣe fọwọ́ bò. Dáàdì àmọ̀ ẹ má tún lọ sọ fọ́ rẹ̀ yín ẹ jẹ́ ká ṣe láàrin àwa ara wa ẹ má sọ fọ́ rẹ̀ yín pa. Dáàdì ṣé ká ìlàsọ tó máa fọ̀ ọmọ burúkú. Gbogbo. Olùkọ́dà jẹ́ wa. Mo bọ̀bọ̀ tí mo pàdé ní club last time. Ọ̀bọ̀n yẹn wá pè mí pé kí n wá sí ilé òun. Ìjọ́ òun la pàdé náà. Ó ti ń fi ìlọkulọ̀ lọ mí bẹ́ẹ̀ just like that. Wọ́n dá lóhun mo fẹ́ du ẹ̀yìn. Ó mọ ọkọ tó máa ṣe ọgbẹ́ tó máa fi mọ̀ wípé ó fẹ́ mọ̀ ọmọ ní time. Ó understand. Wàá fọdún sọ fún wípé o nídìí owó kan. Wàá rí ajapa ni. Ní pè é mọ́. Ó trust mi, mi náà máa ṣe bó ṣe sọ yẹn. Máa pè bó ṣe yẹ pa. Mi ní pé kẹ́ ó jẹ́rìí mi. Gba 5 yẹn náà ọpọlọ tó lò fún mi yẹn gan lágbára. Ọ̀rẹ́ mi dúró náà. Ṣé ó possible ṣá? Torí gbogbo nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò yín yìí ni mo tẹ̀ tún wá ń reason sí. Kí ló ṣẹlẹ̀? Ṣé ó possible kí ọmọ máa fi ọwọ́ lálẹ̀ fún ìyá ẹ̀ wípé ọ̀ǹtì ìgbà tóun bá tó ní kí ìyá òun má rí ìyá òun má tó má rí? Ó ń jẹlẹ̀ lọ́wọ́ yìí kò sọ́kùnrin kan tí ìyẹ́ tó máa wá ìyẹ́ wa lé tọmọ yẹn ò ní dá sẹ̀ríà burúkú fún. Really? Ó tọ́ ni o tó wá mọ nǹkan tó tún wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyá ẹ̀ gbé boyfriend lọ sí hotel ọmọ wa ń lé o yóò dágbére fún pé mo ń lọ bí báyìí kọ́mọ ṣe gba ẹ̀wù lára boyfriend yìí ẹ̀ nìyẹn gbẹ̀n tí wọ́n wo ní boyfriend sá bọ́ta. tí èdúró ṣé bírò ọmọ bẹ́ẹ̀ ṣì wà láyé yìí. Kí ni àwọn ọmọ yẹn ọkọ kéré lójú ni ó dàgbà sínú bí kí ló ṣe yẹ ìjẹ máa kéré àlè ráwọn wo ọmọ alálùbáríkà lèmi fẹ́ràn abíláyé mi. mo lẹ́nu ní ọmọ alálùbáríkà. wọ ọ̀rẹ́ tí a máa lọ. Yes, àǹtí mi láti àárọ̀ tí mọ̀mí ti ń bèrè ẹ̀jẹ̀ lójú òṣùlẹ̀ máa rò káàkiri tó wà lára. Ebi mo ń rojú òṣì àbí. Ẹ ti jọ ń fìdí gbòdì. Nǹkan tí wọn náà máa sọ nìyẹn ó mú àná yẹn. Ọjọ́ máa nà pa. Àǹtí mi. Àǹtí mi. Àǹtí mi. Àǹtí mi. Ibo náà lọ. Àǹtí mi.
àǹtí mi kí lẹ̀ ń rò bí mo ṣe múra tán pé kí n máa lọ sí ṣọ́ọ̀bù sí mo ti pè yín káàkiri compound mi ò rí yín kí lẹ wá ń rò. ṣó yẹ kó tún máa béèrè lọ́wọ́ mi pé ìmọ̀ ronú jọ sọ fún mi ewu ni ò tó ronú náà ọ̀rọ̀ mi báyìí pé mo fi inú mi bí ọmọ ó ń pàṣẹ fún mi kó dìgbà tóun bá sọ fún mi kí n tó lè lọ́kọ. ṣé mi ò try tó ṣé mi ò gbìyànjú sọ fún mi wá ní mo ewu ni ò tó ronú náà ọ̀rọ̀ mi. àǹtí mi mo tiẹ̀ ní ìmọ̀ràn kan tí mo fẹ́ fún yín. ẹ mú gbọ́ tèmi lọ sọ́dọ̀ girama ń lo òkè kó lè jẹ́ kẹ́ rojú ráyè ṣàyè yín. Ṣùgbọ́n ṣòro pé gbọ́ tèmi á dúró lọ́dọ̀ girama. ó máa dúró gbọ́ tèmi máa dúró ẹ mú gbọ́ tèmi lọ sọ́dọ̀ girama kẹ́ lè ráyè ṣàyè yín ẹ wo ìkan tèmi lè sọ nìyẹn o. yóò máa tún try yẹn wò tó sọ yẹn náà máa tún wò. ẹ wò mo ń lọ sí ṣọ́ọ̀bù torí àwọn ọjà tẹ̀sẹ̀ rà oúnjẹ yín wà lórí dáínì ṣètìgbọ́ ẹ má ronú mọ́ o. ó dáa ajé o wá tà kó o dẹ̀ ṣe ṣọ́ọ̀bù dáadáa èmi fẹ́ sinmi lénìí mi lọ́kàn. Lára báwo ló sọ pé mo ń lọ lóòótọ́ torí mo ti ṣe bọ́ọ̀sì kó ba lè sáré rẹ̀. mi ò sọ bẹ́ẹ̀ ṣé o gbọ́ lẹ́nu mi ni ṣé mo pè é kó o lọ lóòkè ni mi ì sọ bẹ́ẹ̀. bá mi ní ilé kọ́ ara mi kọ́ lẹ́nu. mo ní kí gbọ́rọ̀ ayé mi gbà báyìí ọmọ tí ò sí ń bí nígbà tí mò ń sọ̀rọ̀ èmi àtàbúrò mi bóun ló ṣe mọ nǹkan tá à ń sọ. oníbímọ ọ̀ràn ló ń pọ́n. ìrànlọ́wọ́ aláìlénìyàn dìde fún mi ọlọ́run babalọ́lá ó yá dìde fún mi ọlọ́run adéfisóye tètè dìde fún mi. ọlọ́run mi jọ̀ọ́ wá gbé mi sókè. I no wan dey beg jẹ́ kí n mókè. báwọn ẹgbẹ́ mi náwó kí n má ṣèké. sáré oṣù lẹ́bìdì bàbá ṣọ́ mi ṣùgbọ́n wà lólùṣọ́ àgùntàn mi ọlọ́run adéfisóye bàbá ṣẹ́ ń gbọ́ mi. aginjù bẹ̀rù ni mo wà ní bàbá kan bá dé ó ní never give up ó lẹ́ni bá pè mí nìkan ni mo lè máa bá gbé torí pé mi ò nílé àánú bàbá yìí ló ṣe mí mo ní ká lọ sílé ẹni tó fẹ́ nílùú tó ń dání ìyá ló bá dé olóṣì oníranù ta ló mú wá sílé ẹni tí ó ń bẹ Jehovah Jésù Kristi Michael mọ́ sí olúwa ọlọ́run ìjọ mímọ́ ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù ọmọ rẹ̀ wà níwájú rẹ̀ wákàtí ọlọ́run ẹ ṣàánú fún wọn ẹ ṣẹ́gun fún wọn ẹ yà wọ́n sí mọ́ ẹ fi ọ̀nà wá ọlọ́run ẹ ṣẹ́gun fún wọn nínú ara ẹ ṣẹ́gun fún wọn nínú ẹ̀mí ẹ dúró tì wọ́n ẹ rọ̀ wọn ní àmì agbára ẹ ṣe torí tẹ̀sí gbọ́ Jésù olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ẹni tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn ni ó rí iye ìjọ mímọ́. Madam, ṣé kí n má purọ́ fún yín? Nǹkan tí ọmọ yẹn sọ gan-an la máa tẹ̀lé. Ọmọ tí mo sọ fún yín ọmọ bíbí inú mi ni èmi fúnra mi ni mo bí nǹkan mi. Ọmọ kékeré lọmọ yìí. Ẹ rò pé ọmọ kékeré ni lóòótọ́ ẹ lérò pé ọmọ kékeré ni ṣùgbọ́n ẹni tó ń gbénú ẹ̀ Ọlọ́run tó dá ayé àti ọ̀run ló ń lo ọmọ yẹn fún yín lọ́wọ́lọ́wọ́. Ẹgbọ́n tí mo kọ lẹ́ẹ̀kan ìbọràn sọ ju ẹbọ rírú lọ ó sọ kẹ́ gbọ́ nǹkan tẹ́mi sọ ẹ̀yin lérò pé ẹ̀yin lẹ́bi ó gba ọ̀dọ̀ yín wá ní àkàndá Ọlọ́run alààyè ni ó sọ kẹ́ gbọ́ràn kí nǹkan tó tún máa ṣẹlẹ̀ bá burú ju tó ti ṣẹlẹ̀ tẹ́yìn lọ. Torí pé Ọlọ́run ti wà nínú ayé yín báyìí ẹ ti ń ṣe ẹ ti ń ṣe ṣùgbọ́n tẹ bá farabalẹ̀ tẹ gbọ́ràn a ṣe mú irọ́ síbi tó ga. ẹni tẹ́yìn pè lọ́mọ yẹn ẹ̀mí ni kò ṣọmọ. ẹ ká sọ madam ẹ kújọ́ mẹ́ta. ẹ jọ mi mọ̀ yín ẹ jọ ṣé ò sí. bẹ́ẹ̀ ni ẹ lè mọ̀ mí ṣùgbọ́n àwọn ọmọ yìí dáadáa in fact irú rádaràda wo ni ọkọ yín ṣe káàkiri yẹn náà tó yẹ pé ẹni tí wọ́n ń gbé kiri ó ní ọmọ kékeré lọ́wọ́ ní ló gbaṣọ lára wọn jẹ ta aṣọ kò wọ́ṣọ kankan náà bẹ́ẹ̀ ni wọ́n gbaṣọ níhòòhò.
ẹ má bínú ó dàbọ̀ mà. wọ́n ní bàbá ẹ̀ wọlé mi. ẹ wo bàbá mi àní ẹ máa bọ̀ sí ẹ̀kọ́ tí mo wá ó ju gbogbo yẹn lọ ẹ fi sí àlẹ̀. ìyá péjì káàsó jáde ọmọ mi. ọ̀rọ̀ Babájídé náà ni mo wá sọ fún yín o ọ̀rọ̀ Babájídé mo wá sọ fún yín o. ó máa ní sùúrù ni sùúrù ló máa ṣe. Babájídé fẹ́ kó bá mi Babájídé fẹ́ bà tèmi jẹ́ lórí àgbèrè ẹ jẹ́ mọ̀ ìpá ọmọkùnrin kékeré báyìí píníṣẹ́ báyìí ló bọ́ṣọ lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ ni. ó lágbára o. lórí àgbèrè ni Babájídé fẹ́ bà tèmi jẹ́. kí ló wá ń ṣe gbogbo eléyìí fún. èmi ò mọ bàbá ẹ̀ wò mí èmi ò mọ kéèyàn ní irú èmi báyìí nítorí tiẹ̀ máa mẹ́kọ̀ máa múra máa ṣe gbogbo ẹ̀ máa kó ṣòkòtò máa pọ́n gbogbo eléyìí ò tẹ́ lọ́rùn. ìwọ ṣáàní sùúrù tèmi ni kò fi yá mi tèmi ni kò wò o ti gbọ́ máa pe ìpàdé nítorí ẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí máa pe sí ìwọ gan ẹ gbélé gbọ́ ẹ gbọ́ròyìn. abẹ́ ẹ pé ẹ bá wí o tí bá wí bàbá ẹ bá mi pè wọ́n. tèmi ni kò rò hello Babájídé níbo ló wà ìyàwó ẹ wá fi ẹjọ́ ẹ sùn mí pẹ̀lú gbogbo wa pálapàla tó ń hù kí ló ń ṣe o rẹ lómi bá ṣàgbèrè ó wá jẹ́ ìyàwó oníyàwó ló ń bá ṣàgbèrè tí ọmọ ẹ tó wá gba pátá nídìí ẹ tó gbaṣọ lọ́rùn ẹ tó wá ń sáré kiri orí pópó níhòòhò ojú gbà mí tì fún ẹ ṣé ìyàwó ilé ò fa kò dáa tó ni ó ṣe lójú kòkòrò báyìí ná mo pàlù fún ẹ ọ̀rọ̀ èmi àti ẹ kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́ mo pa láṣẹ kó bá mi lé lẹ́ni nírọ̀lẹ́ yìí bá mi lé kíákíá a ní ọ̀rọ̀ tá a máa sọ kó bá mi lé mo ti gbọ́ ó dáa. mọ̀ pé síta ni o nítorí kíni kì í ṣe gbogbo aṣọ là ń sá lóhùn arákùnrin yẹn ṣe bẹ́ẹ̀ gbọ́n ẹni àìgbọràn ló sún débi tó wà o. mo sọ fún ìgbọ́n mi wọn ò gbọ́ sí mi lẹ́nu má bá wọn sọ̀rọ̀. ọ̀rọ̀ òde kì í ṣọ̀rọ̀ hospital. ọmọ ẹ̀gbọ́n yẹn bó ló wà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ wọn wà àmọ́ kò sọmọ wọn nítòsí ipò ló wà pẹ̀lú mọ́mí ẹ̀. ọmọ yẹn gangan ní kókó tá bá ti lè rí ọmọ ẹ báyìí ẹ̀gbọ́n ẹ̀ máa lálàáfíà. ṣé pé nǹkan tẹ́ ẹ sọ ní ìsinmi wípé tá bá ti rí ọmọ tó mọ́ bá ti wá sí ìbá yìí ara ẹ̀gbọ́n mi máa yá. ṣùgbọ́n tá a bá wá rọ́mọ yẹn ó léwu o. ó máa dé bíbá yìí gbogbo ọ̀nà kọ̀nà á fi kọ́ ẹ máa dé bíbá yìí èyí ìsọ̀là ó máa dé bí pẹ̀lú ìyàwó ọmọ. tá a bá ti rọ́mọ ó máa dé bíbá yìí. àlàáfíà ti tó. hello màámi ṣé àlàáfíà lẹ wà báwo lára yín ṣé ẹ̀ ń lo àwọn oògùn yín dáadáa ẹ wò màámi ọ̀rọ̀ gbọ́ tèmi wá sú mi pátápátá báyìí tẹ bá rí n tó fojú mi rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí alọ́mọkùnrin tó wá sọ́dọ̀ mi tẹ bá rárá tó fi dá ṣe nígbà tí yẹn máa jí báyìí eré tó gbé kúrò nílé mi kódà àwọn ará àdúgbò gan máa wò pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó jù bẹ́ẹ̀ lọ o ọ̀rọ̀ ẹ ti sú mi pátápátá ní kí n tiẹ̀ pé a ní kò fẹ́ réèyàn kankan pẹ̀lú mi màmí ó ti sú mi mi ò tiẹ̀ lè faradà mọ́ mi ì lè faradà mọ́ o lílẹ̀ wí kí n wá sábúlé ẹ bá ti ní kí n wá máa wà kí ni mò ń ṣe mo lọ́rọ̀ èèyàn sú mi Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún mi báyìí o àmín 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 ọ̀dà èmi náà kàn yín lára tán ẹ ṣé mà ẹ pẹ́ fún mi mà ẹ ṣé àti nẹ́tíwọ́ọ̀kì kì yóò ti ẹ̀ ṣe Ògùn. Kúyẹ̀. Òkè Ògùn. Kúyẹ̀. Òkè Ògùn. Kúyẹ̀ sọ tó bá fẹ́ sọ. Mo mẹ́pà bò sí lọ fẹ́ ṣe obìnrin kan mọ̀mọ́ tí ń ṣàbòsí. Sọ pé lẹ́yìn ọ̀gá rẹ̀ yìí èmi ni gángan lọ̀gá. Wo ìjọ kan màá kàwọ̀ sùsùsù má torí tiẹ̀ màá wá sí gẹ̀tì lẹ̀ báyìí.
tó tí wọ́n bá dé àwọn ẹni táwí àwọn àti táwí tí wọ́n bá dé wọ́n kẹ̀ gún díẹ̀ wọ́n á gbóhùn ẹ torí mi èmi òkè ògùn máa sá lọ máa dọ́fẹ́. tó mo lẹ́rù mi nílé rẹ̀ mo pé màtò gájọ ń wọlé àjọ jáde wọ́n á ní kó má sọ fọ́nrán rẹ̀ tó gbọdọ̀ ọdún kan wọn ò ní sókò lọ́sọ̀kọ̀ tó máa ń sọ. mo gbà ṣùgbọ́n màá ní kó pa ẹ́ mọ́lé màá sí kéèkì rẹ̀ báyìí màá ní kó pa ẹ́ mọ́lé. ó ti ẹgbẹ́ gbogbo yánmọ́yánmọ́ tó tẹ̀ kí ẹ dàbí sí ibùdó. èyí kúkú tẹ̀lé pé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sí màdàmú ilé yìí. kí ló ṣẹlẹ̀. òòrè ọmọ wọn tó ń dà wọ́n láàmú. wo mo lè fẹ́ sọ fún ẹ ọ̀gá ọmọ agbára nínú ilé àwọn ọmọ ẹ tí ó gbà sí ẹnu géètì ọmọ ẹ tó bá fún mi lẹ́yìn mo máa wọ ọmọ yẹn náà ẹ̀ẹ̀kan náà á di Yemọja á tún yíra padà á tún diwin mo ti wò pé ọmọ yẹn ọmọ alágbára ni ṣùgbọ́n tó bá fún mi ní àyè tí mo bá lo òkè ògùn. kí ni pírọ́blẹ̀mù a máa wúlò àmọ́ àwọn èrò à ń bá iṣẹ́ lótọ́jú òótọ́ ọ̀rọ̀ nítorí mo bí tí màdàmú ti lọ ni wọ́n ti lọ ní pásítọ̀ wọ́n ti lọ ní babaláwo àwọn ẹgbẹ̀jú lóhùnkà tó lóhùn gidi lọ́wọ́ wọ́n náà kó ló wá ṣe nǹkan tí ọmọ wọn ní kó ṣe wọ́n tó máa ṣe ọmọ wọn ṣe kó yẹ pé tí àwọn bá sọ wípé kí màdàmú lọ́kọ ní màdàmú gbọ́dọ̀ lọ́kọ. ìwọ ọmọ ẹgbẹ́ màdàmú ti rún lé ìwọ èmi ṣàkíyèsí màdàmú ti rún lé. inú ọmọ mẹ́fà márùn kú ọ̀kan máa ló kù àtùpà tọrùn kó máa kú nìkan ṣoṣo tó kù. Daddy gave up, mommy gave up. bọ́ọ̀dì mi báwo ni. kí tí máa lọ fẹ́ rí. òkè ogun. ẹ Kúyẹ̀ kí ló fẹ́ tó o gbọ́ bí ajá tí ọ̀rọ̀ jẹjẹ kí ló fẹ́. kí ló tẹ̀ máa wá kiri náà ṣe bí géètì ló fi ẹ̀ṣọ́ kí ló ń wá kiri ní kọ́dà tó ń wá. ọ̀gá ẹ kálẹ́ kí lẹ fẹ́. ọ̀gá àbẹ̀ wa gbóni kí lẹ fẹ́. ẹ má bínú yá. sórí sùúrù tí wọ́n sọ òun náà la máa ní nítorí pé ẹni tá a lọ bá gangan ó ń sọ fún wa wípé ọmọ tá a bí ó ju èmi fúnra mi lọ àgbàlagbà ọmọ ni o gbogbo nǹkan tó wá ń sọ fún ẹ pátápátá òun náà ló máa tẹ̀lé. mami ó ti fẹ́ sú èmi o. má jẹ́ kó sú ẹ kò sí ní tá a fẹ́ ṣe má fojú ọmọdé wo nítorí ká ṣe òun náà la máa ṣe bá tẹ̀ ṣe ń jẹ́ máa pè mí. kí n ṣe máa faradà bẹ́ẹ̀. a máa faradà o wàá faradà ni kò sí ní tá a máa ṣe. ó dà ṣe é jọ ẹ ni. ṣe ìyá mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Káyọ̀dé ó ga o Káyọ̀dé lọ́hùn. ó dàbọ̀. ó lè jẹ́ ṣàánú mi àánú yín ni mò ń wá ara ẹ̀gbọ́n mi ò yá láti bí oṣù mẹ́ta gbogbo bí tá à ń gbé wọn dé ó ní kò sí solution àbí tá a bá rí ìyá gbọ́ tèmi àti gbọ́ tèmi mú mi ṣàánú mi mú mi gbọ́dọ̀ kú ẹ̀ ṣàánú fún mi. ìgbà yìí làárọ̀ sórí bó ṣe ń bọ̀ mọ́tò torí tó ń lọ ẹ̀ ìyá gbọ́ tèmi ni ó ti. ìjọ tí mo kọjá níbi tó ti ń tajà ohun tí olúwa sọ fún mi mo lè sọ fún ṣùgbọ́n kò múlò òun ló fa gbogbo wàhálà tó wà lẹ́yìn. wọ́n kọ́kọ́ lọ́ bá ti tà fún ọtọ́ ń bẹ̀ yẹn ó gbé wá sí ibà ìkéde náà mú. ayùn rẹ wà eléyìí ìrókò ni àwọn eléyìí tó dẹ̀ le gan toró ti gbẹ ara wọn. mi ò ra igi kọ́ ni mo fẹ́ rà ègbé ni fún ẹni tó ń sọ ńgbà tó lúwọ òwì ẹ̀mí ọlọ́run ló mú mi tọ̀ yín wá
bẹ́ẹ̀ ni ìyàwó yín kọ́. òun wà lé tiẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni òun máa ń bá mi wá sí sọ́ọ̀mìlì níbí báyìí. mo ṣe wò ó bólúwa ṣe fi hàn mí ìyàwó yín wà nínú ìkúnra. ó wà ní oyún. ó wà ní oyún ó ti lóyún. tó bá tásìkò tíyàwó yín máa bímọ tó bá bí ọmọ ọ̀hún tó ọmọ ọ̀hún di pé ó bẹ̀rẹ̀ sí ń lọ sílé ìwé mò ń lọ lọ́dúnlé lọ́dọ̀ àbúrò bàbá mi àbúrò ìyá mi kò gbọ́dọ̀ wáyé o nítorí pé ọmọdé yìí gbọ́dọ̀ fi àkàtà yín sílẹ̀ fún ijọ́ kan. tí n bá rí lè gbọ́ yín yé dáadáa pé ọmọ tiẹ̀ ń gba olùdé ní skul pé bóyá kó tiẹ̀ lọ ló bí ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ àǹtí mi tàbí cousin mi kan mi ò láǹfààní ẹ̀. ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ fún ìgbà kankan rárá ìbá dáa ìbá sàn tẹ́ ẹ bá tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. kẹrí gbogbo eléyìí tí ẹ sọ yìí èmi náà kì í ṣe ọmọ kékeré ó yé mi ju bí ẹ ṣe sọ lọ máa fi sí ọwọ́ òsì báyìí mi ò ní fi jẹun. ẹ ṣe gan sa Ọlọ́run á túbọ̀ máa sọ agbára dọ̀tun. ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ sá. ẹ wá ẹ jẹ́ kí mi gan tiẹ̀ kúkú ní nǹkan kan lápò láwọn fẹ́ gba owó kí ni mo bá tiẹ̀ wàá tún yọ jáde lápò náà. Ọlọ́run jọ̀ọ́ ṣàánú mi o gbogbo àlàáre ìran rẹ tí wọ́n rí sí mi yìí kọ́lọ́run jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kémi náà kúrò nínú wàhálà tí mo kóra mi sí yìí o. àdúpẹ́ fún Ọlọ́run pé ojúgbó ẹsẹ̀ pé gbogbo rọ̀tìrọ̀tì tó ti wálẹ̀ èdè lọ́rọ̀ máa yanjú ẹ̀. ó mà ṣe o irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí èmi àti ẹjọ́ ń lọ ní ọjọ́ kan wọ́n jíṣẹ́ fún wa irú ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà ṣùgbọ́n kò kíkà nǹkan kún. bọ̀dá mi. àìka nǹkan kún ọ̀rẹ́ mi ló fa ogbélé yìí. abẹ́gbọ̀nsá ẹ bá a lọ dáríjì yìí. Àdìgídé ewu lẹ́kún tẹ̀ ń sun ẹ̀ ní ìdí gbogbo eléyìí Ọlọ́run àti dá wa láre. Màá ní kí ló dé? Ọ̀rẹ́ mi tó jẹ owó èkó. Bóyá lára àwọn òṣìṣẹ́ fẹ́sùn láàrú máa jẹ́ ẹ̀. Ìkọ́sí eléyìí ó mọ fúláwà ẹ̀ ó ṣe pọ̀ tẹ̀lé tó bẹ̀rẹ̀ rárá ni o. Ǹgbẹ́ Bọ́lá mo bẹ̀ ẹ́ má bínú torí mi ò lè ka oore tíwọ náà ṣe nú ayé mi tán sórí kíní kékeré tó rí ìwọ ni mo ṣe fún mi. Ẹ èmi. Ọ̀rẹ́ mi. Ọpẹ́ kí ló wá ń dún sí i ìgbà tí ojú ń pọ́n igún mi àwòdì tí ẹ bá mi rà á. Lára. Bọ́lá ọ̀rẹ́ mi báwo ni. Ìgbà wo ló dé. Bí mo ṣe gba wájú lé wọlé sí ni mo rí màmá wọ́n ní ìbàlòká ṣé ó ṣòro bẹ̀rẹ̀ sí ń wa ikú mu bẹ́ẹ̀ ní ìwà gàrí. Kí ló dé? What is wrong with you?
ṣé títorí ìrònú Bámidélé ló wá sọ ẹ̀ darúgbó báyìí? Ẹ gbà mí, àìsílẹ̀ mi mà ló fìyà jẹ báyìí o. Wá bí báyìí ṣe bí mo sọ fún ẹ, mo pariwo tó wọ ni ò gbọ́ sí mi lẹ́nu. Mo ní kó má fẹ́ Bámidélé, ṣé wò ó gbọ́ tàn wọ́n lábúlé yìí ni? Bàbá ẹ̀ ó jábọ́ lórí ọ̀pẹ ni. Bàbá tó bí Bámidélé fúnra rẹ̀ nílùú wa yìí, àjọ lọ wòran gbà tán gbé bàbá ẹ̀ wá ní gbòòrò ni. Ọ̀pẹ ló lu bàbá ẹ̀ pa nínú igbó. Bámidélé fúnra rẹ̀ èmi náà gbọ́ pé ó ti fìgbà kọ́nà lẹ́rìí níbi tó ti ń kọpẹ́. Ṣé ìwọ náà ò rí ẹsẹ̀ wípé kò sí àpẹẹrẹ wípé obìnrin lè bá kalẹ̀ ni? Òun ni wọ́n wá lọ́rùn rẹ̀ mọ́, mo bó ṣe sọ ẹ́dà ọ̀rẹ́ mi. Wọ́n bí Bámidélé ṣe sọ mí dà. Ta ló lè rí mi pẹ̀lú ẹ̀kọ́ sọ pé ọ̀rẹ́ ni wá wáyé? Ọ̀rẹ́ mi má kì í mọ́. Ṣé orí olórí burúkú ni Bámidélé? Wọ́n ti ẹ̀ gbọ́ pé wọ́n ní ẹ̀yẹ ẹlẹ́ja yíyan tó ti mọ mẹ́ta tán. Òun ló lọ kóòtì. Ṣé tó bá yẹ pé wọ́n ní sùúrù ni? Ṣé olórí burúkú èlò yẹ kó fẹ́ ọ̀rẹ́ mi? Àmọ́ ṣá ó sì bà ní, kò tí ì bàjẹ́. Ṣé orí lọ ti máa ń padà báyìí? Àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ni o. Bẹ́ẹ̀ ni. Àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ni. O ní láti kó ẹrù rárá because èmi ti sọ fún màmá pé àjọ ń lọ ni. Òun kúrò lábúlé lónìí. Ṣé o ní láti mú ẹrù kankan tẹ̀lé mi o? Báwo lẹ kó kàn pàǹtí kankan tẹ̀lé mi? The same size náà làjọ ń lò. Kò sí bàbá tó fẹ́ wọ̀ náà, àjọ ń lò láti kékeré náà ni. So máa lè sọ pé o fẹ́ kó ẹrù kan tèmi náà bá wọ àjọ máa wọ̀ náà ni. Àjọ ń lọ ni. A ní mo lọ Èkó, mi lọ Èkó, mo bọ́ ní kí n ṣe ṣọ̀rọ̀ ọmọ mi sí. Ṣebí tí ìgbì bá ń fà ìkanra wọn náà máa ń tẹ̀lé ni. Rí torí mi ò ṣàrí mi pé mò ń sùn lábẹ́ bridge. Èmi náà níbi tí mò ń sùn sí tí mo wà okay, mo wà comfortable. So ibi tó bá ti gbà ẹ́ náà ó yẹ kó gba ọmọ ẹ̀. Kí ló sọ? Wọ́n ní tílé bá sọ ní àwòlẹ̀. Ṣé ibi tó orí mi lẹ́yìn tó sùn lábẹ́ bridge ni? Ṣé what are friends for? Má kúnlẹ̀ fún mi. Ṣé ojú òní tiẹ̀ o? Ṣé òní? Tó mélòó ni mo wá fẹ́ sọ ń bẹ̀? Ṣé tí ò bá sí ọlá Ọlọ́run, ṣé èmi náà lè dé èèyàn lénìí? Ṣé orí tọlọ́run tó mention yẹn? Ṣé orí Ọlọ́run wa yìí tó bá rán èèyàn kan síyàn tí ò bá ṣe, ó máa gbẹ́ lòmíì dìde kan tí ò yá àwọn ẹ̀dá nìyẹn. Ṣé orí fìyẹn sílẹ̀? Ọkọ tó kàn dùn mí ni pé olórí burúkú ni Kíkẹ́. Ká ní mo ti lọ gbọ́ tiẹ̀, mo ti sọ̀rọ̀ mi di kí fọ́jì má ti yanjú ẹ̀ tipẹ́. Bọ́lá, ẹni tọ́lọ́run ò bá pa ẹ̀dá kan ò mà lè pa. Aṣẹ́wó olólóore mi. Tó bá jẹ́ pé o ti pa mí gbà yẹn sìn, ṣé gbogbo oore tá à ń ṣe fúnra wa ìṣó lè possible? Ọlọ́run tẹ̀ ń jẹ́ kó èèyàn lọ́rùn. Agbójúlé wọn, má fọkàn tán wọn. Àwọn fẹ́ ni lójú ẹni, má fẹ́ ni lẹ́yìn ẹni. Wọ́n ti kóra wọn jọjọ, wọ́n lẹ́kún lọ́rọ̀ yìí máa já sí. Mo lọ́lọ́run lókè o, ẹkún ayọ̀ ló máa já sí. Ire ni mo yàn, ajé ni mo pè, àánú ni mo béèrè. Ọlọ́run ṣàánú fún mi, mo bẹ̀ bàbá dọ́.